kábíyèsí Olódùmarè kábíyèsí fa akéwì ẹlú ìfẹ̀tà lọ́hùn káàkiri àgbàlá ipa ta pípò tẹ̀fí wo nìfọ́ èyí tẹ̀fí gbò ní láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ fa lórí ẹ̀rọ ẹjọ́ tí àwọn agbésùnmọ̀mí kan pè pẹ̀lú wa kọ́lọ̀ ó ṣàánú wa àwọn ọmọ ọlọ́mọ tá a mọ̀ kankan òní ni ìgbẹ́jọ́ akọni ọba ni Benny ní ìlú Ìlọrin tí ìgbẹ́jọ́ náà sì wáyé ṣé wọ́n ìgbà tí ìgbẹ́jọ́ náà wáyé kí ni wọ́n ń fà kí ni wọ́n ń wí ohun tí wọ́n rò náà ni wípé bí ilé ẹjọ́ bí ó ṣe da ẹjọ́ náà nù tí ilé ẹjọ́ náà nù torí pé wọn ò ní jurisdiction wọn ò lẹ́tọ̀ọ́ àti gbọ́ ẹjọ́ òun torí ẹjọ́ òun náà kì í ṣẹjọ́ state wọn ṣùgbọ́n lónìí ni agbẹjọ́ ni adájọ́ tún gbẹ́jọ́ náà yẹ̀wò lájọ́ wá tún ìgbẹ́jọ́ sí ọjọ́ 10 oṣù kẹsàn-án ibẹ̀ yẹn kọ́ mò ń lọ ibi tẹ́mi lọ gangan rèé ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá pátá gbogbo ẹ̀yin olólùfẹ́ ta Ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ àlàáfíà ẹ dákun tẹ́ máa wo fídíò yìí ẹ bá wa jẹ́ kí fọ́nrán náà kó dọ́dọ̀ bàbá wa Ọlájùlọ ẹ̀mí àti ìlú Ìlọrin ẹ kó kí fọ́nrán náà dọ́dọ̀ wọn torí kí ni ìdí tí mo sọ bẹ́ẹ̀ mo fẹ́ kí wàá ṣàkíyèsí kan tí ọ̀gbẹ́ni Useless Umar ọ̀rọ̀ tó tún sọ lónìí ẹjọ́ Benny ni wọ́n ń gbọ́ lónìí tí wọ́n sì ń sọ̀rọ̀ lórí ẹ̀ lórí pé wọn ò ní jurisdiction àti gbẹ́jọ́ ṣùgbọ́n ó bọ́ sí ìyàlẹ́nu tiwa pé ọ̀rọ̀ ta lọ́lọ́run tí ni Useless Umar tún sọ ń bẹ̀ ó yà mí lẹ́nu ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n ń gbẹ́jọ́ rẹ̀ ọ̀tọ̀ ta lọ́lọ́run tún ni Useless Umar tún sọ tó sì ń fi ohùn ránṣẹ́ tó ń tẹ ohun ìdúkokò mọ́ni ó ń tẹ́tì mi ọ̀tọ̀ lọ́jọ́ yẹn tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ ọ̀tá lọ́lọ́run ni Useless Umar ló tún tẹ́tì mo sọ pé gbogbo ẹ̀yin ọmọ Ìlọrin náà àwọn tó rí wọn pé pọ̀ nù yín dáadáa gbogbo èèyàn lè sùn ká kó èèyàn kọrí síbi kan náà èyí Useless Umar yìí ogun ló fẹ́ dálẹ̀ ńlẹ̀ Yorùbá gbogbo ó ṣe wọ̀lú Ìlọrin ló ń sánà torí ẹ̀ wọ́n ṣe ń wòkú ọ̀rọ̀ náà ṣe fi ń wú ààyè ọ̀rọ̀ jáde ṣé ẹ mọ̀ pé níjọ́ ọmọ bá ti bẹ̀rẹ̀ tí bá ti ń wo abẹ́ bàbá títí ní bá mi kí ní ródódó méjì ń kí n sẹ̀rẹ̀ náà ṣé ẹ̀ pọ́nmọ́ náà ó fẹ́ gbọ́ tán bó ṣe gbé yẹ̀ wọlé bó ṣe fi kí ní ródódó méjì ń pẹ́ fún yẹ lóyún ìtàn tó fẹ́ gbọ́nù tẹ́ bá fẹ́ kógun ó ṣẹlẹ̀ tó fi pé ìtàn gorí ìtàn á mọ̀ pàtàkì tàn gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọkọ lọ́rin ẹ jẹ́ kí bàbá wa Ọlájùlọ Olúmọrin kẹ́ pẹ́ láyé ẹ jẹ́ kí wọ́n gbọ́rọ̀ yìí kí wọ́n gbọ́ sí i ẹjọ́ Benny ni wọ́n ń rò nípa pé ó gbé àwo lórí ìwé ni wọ́n gbé lọ sílé ẹjọ́ ta lọ́lọ́run tó ní Useless Umar tó ń sọ ó wá ń dúnkokò mẹ́yìn play fídíò náà tí o gbóyún ó rí ṣùgbọ́n kógun tó jàlúbì kan ọ̀rọ̀ ló tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ òun fi gbogbo àwọn èèyàn láti wá wo ọ̀rọ̀ yìí torí kò bo ẹni tó bá nírònú tó bá lọ́gbọ́n lórí ó yẹ kéèyàn mọ̀ ọ̀rọ̀ kéèyàn tó sọ kéèpẹ́ yẹn ó kàn ó tákàtì ní mídíà ó kàn sọ̀rọ̀ bó ṣe wù ọ́ ẹ wo kí mọ́ de kọ́kọ́rọ̀ mi mọ́ pọ̀ jù ẹ jẹ́ sáré gbọ́ngbọ́n fọ́nrán náà tó ṣe ní ètò wáyé ní kóòtù ìgbẹ́jọ́ Benny akọrin ọba lónìí. kí ni orúkọ yín? A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi lẹ́kùnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ mí sí US Imam. kí ni tó ṣẹlẹ̀ lẹ́jọ́ lẹ́yìn? Kí n tó lọ sí ibi tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ àti pé èmi kọ́ ni màá sọ tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lọ́ọ̀yà wa Àjàsá ni ó sọ yẹn nìkan fẹ́ tún sẹ́ndì mẹ́sẹ̀gì kan out ni gbogbo ayé ló ti mọ tó ń lọ lórí kéèsì yìí àti ti ta lọ́lọ́run ló ń tilẹ̀ jẹ́ pé mi jẹ́ fẹ́ dárúkọ rẹ̀ nítorí pé ẹni tí ọba jẹ́ nǹkan kan bẹ̀tì torí pé a gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn mọ kí là ń sọ. ẹ dúró tí a gbọ́ tán béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ní kí ló ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí
lórí ẹjọ́ Benili ó ní òun kọ́ lóun tiẹ̀ bá yín sọ̀rọ̀ ó ní tẹ̀gbẹ́ rẹ̀ Ọlọ́run ní bí Gomagi ó lò ní ó sọ̀rọ̀ ó ní ṣùgbọ́n òun fẹ́ pass message kan kóun tiẹ̀ sọ̀rọ̀ náà lórí ẹjọ́ Benili àti ọmọ kan tí ó jàmọ́ kankan tẹ́ǹpẹ̀ ta lọ́lọ́run òun ló fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹjọ́ kí ni wọ́n bí kí ni wọ́n wí ó ti fẹ́ kó máa dúnkòkò mọ́ mi ó ti mú sẹ́ kó máa threaten mi ó ti mú sẹ́ kí ni wọ́n bí wọ́n ní kí aṣọ tó ṣẹlẹ̀ lẹ́jọ́ lónìí ó sọ̀rọ̀ ta lọ́lọ́run ni wọ́n bí wọ́n sọ pé ọmọ tí ó jàmọ́ kankan kò jẹ́ ìyẹn tí ẹ̀rọ mọ́ dákọ̀ rẹ̀ gan nígbà tó gbọ́dọ̀ mọ́ dákọ̀ mi kí ló dákọ̀ mi fún so oríṣẹ́ gbà látijọ́ yóò oríṣẹ́ gbà èmi náà ló fi ń jẹun láti gbà yẹn parí kẹ́sì alákọ̀ọ́kọ́ ẹnìkan kan ò pè ọ́ mọ́ mu ò tiẹ̀ mọ̀ bóyá wà láyé ṣùgbọ́n fẹ́ káwọn mùsùlùmí ẹgbẹ́ yóò mọ̀ pè ọ́ bó ṣe ń gbé kámẹ́rà sí ọ lórí ní gbogbo kóòtù inú rẹ̀ ń dùn pé wọ́n ti gbé kámẹ́rà sí mi lórí wọ́n ti gbé kámẹ́rà sí mi lójú àtúfẹ́ gbé ta lọ́lọ́run inú rẹ̀ máa ń dùn ni tó a ti gbọ́ ọ̀rọ̀ kéèsì pẹ̀lú ta lọ́lọ́run ó bọ̀ kọ́rọ̀ yàrá tó a kàn ti rí rẹ mídíà báyìí tó ń sọ pé useless mọ̀ ọ̀dù àti ta lọ́lọ́run ó wà bọ́kọ̀rọ̀ yàrá ó mọ̀ jó mọ̀ yọ̀ inú rẹ̀ mọ̀ dùn pé ọ̀pẹ o wọ́n ti gbé kéèsì àti ta lọ́lọ́run inú rẹ̀ mọ̀ dùn ni èmi ni wọ́n fi ń tajà tiẹ̀ bí ẹ bá ṣe pé ọ̀rọ̀ bá dọ̀rọ̀ tèmi bíi chájà ń béèlì ẹ sábà wá ṣe kéde kan ẹ sábà ṣe bẹ́ẹ̀ ẹjọ́ 2,500 kún orí fún yín lówó ọ̀kadà tẹ́ gbèdé lẹ́ mọ́ ròókì. ẹ parí ìjọkọ àtìyàwó. ẹ parí ìjọkọ àtìyàwó Sùlàìmọ́nà gbémagí nígbà ọbẹ̀ jiná tán Súlè mẹ́rin jẹ Sàbúrì olóògbé bá wà nígbà wọn wá jẹ tán wọn wá yóò bá kán wọn wá ṣe déédéé tọlọ́pàá àwọn ẹjọ́ tẹ ẹ mọ́ dànù. bó o láti gbéṣẹ́ rí àwọlé. ẹjọ́ bó o láti gbéṣẹ́ rí àwọlé kíní kan ń jó lórí pápá àwọn ẹjọ́ tẹ ẹ mọ́ dànù. títa lọ́lọ́run yìí náà lẹ́fi mọ́ rẹ jẹ́ gidi lẹ́fi mọ́ rẹ jọ gidi láì fi mọ́ mọ̀ pé ẹ̀yin náà wọ́n kọlù ẹ̀yin náà bá àyíká ẹjọ́ ta Ọlọ́run náà ni ta Ọlọ́run ló wá sí pòfẹ́ mọ́ dárúkọ ẹ̀ nígbà tó ń pòfẹ́ mọ́ dárúkọ ẹ̀ èwo lẹ́jọ́ òwúrẹ́ tẹ̀ ń ṣe kí lẹ́ ń gbẹ́jọ́ kì í fún ẹ̀yin náà sì bímọ àwọn ọmọ yín yóò sì dàgbà mú wà gbọ́njúmọ́ gbogbo tẹ̀ ń ṣe àkọlẹ̀ tẹ̀ ń kọ yìí wọ́n mú àwọn bèrè pé dádì kí lẹ́ni bọ̀bọ̀ yìí ṣe náà tí tẹ́ fi sọ pé ẹ̀ ń bá ṣẹjọ́ ó bẹ̀sìn mi jẹ́ ni ọmọ yín àwọn òwòyìn bíi pé kí lẹ́ sọ yìí torí pé ọmọ kan bẹ̀sìn yín jẹ́ lè fẹ́ ràn lẹ́wọ̀n bá aláwọ̀ rẹ bá ti ẹ̀dùn wájú ẹ̀ gan aláwọ̀ rẹ gún mọ̀ wò pé táláwọ̀ rẹ bá bìrì pé kí ló ọmọ yín ṣe tó fẹ́ kó fẹ́ ràn lẹ́wọ̀n ó wà sọ aláwọ̀ pé ó ń bẹ̀sìn aláwọ̀ ń bẹ̀sìn rẹ jẹ́ ni aláwọ̀ pé àti gbogbo sẹ́rùn dènẹ̀rẹ̀ aláwọ̀ rẹ ò lè jà fún rẹ tẹ́másì wọn sọ pé ẹ̀sìn ogun ni kò sọ láàfíà ń bẹ ẹ lò lálàáfíà agbẹ́ pé Muhammadu pààyàn ni kò tiẹ̀ rẹ́yìn lẹ́wọ̀n tiẹ̀ bọ́ẹ̀ pààyàn náà lè rẹ́yìn lẹ́wọ̀n Muhammadu òun rẹ́yìn lọ́rùn ni kò rẹ́yìn lẹ́wọ̀n tiẹ̀ àlàáfíà ibo làlàáfíà ti fara yọ nínú gbogbo tó ń sọ nísìn láyé ta Ọlọ́run kò tiẹ̀ jámọ́ kankan ẹ ò fẹ́ mọ́ dákọ̀ ẹ̀ gan kí wàá lo dákọ̀ fún bó bá dákọ̀ ọ̀hún ayé ò lè mọ̀ bó bá dákọ̀ ọ̀hún ò lè jẹun bó bá dákọ̀ ta Ọlọ́run ò lè jẹ́ èèyàn ta Ọlọ́run làgùn mọ́ owó ní tí gbogbo yín jẹnu. ẹ bá gbòdìjọ ọ̀rọ̀ tó sọ wọn gan. ní fi máa dárúkọ rẹ̀ sọ ní pé gbogbo àwọn tó ń wò ó kálukú ń wò ó nísìnyí tó bá di pé Ọlọ́run bá ní kí ọwọ́ òfin ọ̀tẹ̀ wọn àbẹ́ pàrọwà ẹnìkan kan mọ̀ wá bá mi ilé ìtakò sí yìí ó ṣe fight to finish ìsí ìdàkà ló ṣe kéèsì yìí tàbí kọ́ lẹ́wọ̀n ká gbọ́dọ̀ sí kan á bàjẹ́ so ẹni tí ọba fẹ́ ọ̀rẹ́ mi olólùfẹ́ mi àti kìnnìkan tí a máa ní ẹ bá rí us mọ̀ ẹjọ́ níbẹ̀ yìí àwọn ọ̀pọ̀ sẹ́ni tí mi ò lè wojú o ẹ má jà wojú ara wa Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ṣe é gbá kúmọkún mẹ́kọ̀ọ́ nígbòló tiẹ̀ wá rí báyìí abẹ́ẹ̀ rí ni tí wò bí òkú ọmọ ọ̀bọ ayé yẹn sì mọ́ rí báyìí èyí tá a kò mọ̀ yìí o 5 to finish ni ìgbà tí wọ́n kún bà wá tó wà níwọ̀ ọ̀rẹ́ mi ẹ bá foríjìn nínú kí n ran lẹ́wọ̀n àbí káwọn ò jẹ̀bi ẹjọ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu àgbàlagbà ṣé ẹ wá rú ẹnu ni àbí kọ́mpìnì rú ń bẹ lẹ́nu yín ẹ̀yin ṣe wò rànràn báyìí bí o lè nú rèké
ṣé wúrẹ́ já búrẹ́dì mọ́ yín lọ ni tẹ́ ẹ wá wò páyípáyí ẹ gbọ́rọ̀ fight to finish ni àbí kára lẹ́wọ̀n ẹ dúró èmi kú mọ́ ń béèrè yẹn gangan ẹ ní àwọn kan Ìlọrin heritage privation ló ń pẹjọ́ kí ó táwọn tó ń pẹjọ́ ìwá kóòtù gan táyé pé ẹ̀yí wálẹ̀ wá kóòtù ẹ̀yí wálẹ̀ lọ́ọ̀yà ní lórí mọ́ lọ́ọ̀yà lòun lórí mọ́ dìfẹ̀ndáǹtì dájúdájú lọ́ọ̀yà gangan ló dá ẹjọ́ pé ó ní complainant. lọ́ọ̀yà náà complainant àbí dájúdájú lọ́ọ̀yà gangan complainant nítorí pé bàbá tí wọ́n mú wá ń jọ́ sí tó pẹ̀lẹ́ ní olóyè Emir Ìlọrin ó ti padà jáde sọ̀rọ̀ lónìí aṣojú Emir Ìlọrin àbàbà tó yẹ pé òun wá aṣojú Emir Ìlọrin ó ti padà jáde sọ̀rọ̀ lónìí wípé Emir Ìlọrin ò ní káwọn oṣù kéèsì kankan o Emir Ìlọrin bàbá wa ẹ̀mí yóò gojú òdì tí yìí mo gbé fún yín bẹ́ẹ̀ o ìlú Ìlọrin ò ní dàrú bíbàdàn náà ṣe ní dàrú bàbá Emir Ìlọrin ẹ̀mí yóò wá gùn nínú ọlá ńlá nínú àlàáfíà dájúdájú mẹ́sẹ̀jì tá a ṣe kẹ́yìn ó ti dọ́dọ̀ wọn lọ́hùn ó wá bàbá ń jáde lónìí pé Emir Ìlọrin ò kì í ṣe complainant o Emir Ìlọrin àwọn ṣe o àwọn dáṣà ara àwọn jẹ́ ni o dájúdájú useless mọ̀ rú yìí òun náà ni complainant òun náà ni lọ́ọ̀yà ó ti jẹ́ pé useless mọ̀ rú lọ́ọ̀yà ni wàá ń dúnkokò mọ́ defendant ṣẹ́ni pé ọ̀rọ̀ náà pakasọ ẹ wá ní wọ́n mọ́ bí ọ́ ó mọ̀ ga o wọ́n rí wóde sá òye tí wàá dókè odò ẹ dúró dè mí. ó wá rí kó rán ọmọ ọlọ́mọ lẹ́wọ̀n bí ìwúrí ọba bó bá ti rán tàwọn lẹ́wọ̀n ọba gba world cup tíwọ náà sì ń tẹkùn bọ́lẹ̀ tíwọ náà ń bímọ tiẹ̀. mo àwọn yóò kọ́ mọ̀ bí lọ́wọ́ yẹ pé kíá kí là ń fa gan kí là ń fa mo ti ọlọ́mọ pa mo lu ìyàwó ẹ pa mo bá kọ̀ bí e lórí mo jọ lólè mo répu ọmọ rẹ àbí kí ni mo ṣe gangan kí là ń fa tó sọ pé ẹ táyé pé o kàn wò pé à kẹ̀kẹ́ lọ gbọ́mọ kan bàdàn kẹ̀kẹ́ ti mẹ́wọ̀n bí ti jọ́ sílẹ̀ pé tẹ́ ẹ máa wọn kan ní division 5 nílùú division 75 nílùú Òṣogbo ń bì tẹ́tàdé kó wọn àrẹ́ǹjì tẹ́lọ̀ fi kó gbéyàn mọ́lé àbẹ́sàdé gbá wọn GSS kẹ́sì mọ́ ṣe bírọ́bírọ́ tẹ́tàdé fi gbéyàn mọ́lé bí táwọn ọlọ́gbà yẹn ló pé àbí táwọn ọlọ́run tẹ́ mọ́ tàn pé yá táwọn ọlọ́yẹ ló ẹ fẹ́ sọdún Òṣogbo wàá gba t-shirt wàá gba kékeré kan ó lẹ́ pé àmọ́ kó ń bẹ́ẹ̀ you too small for that you too small for that kó ń bẹ́ẹ̀ kó mẹ́ẹ̀ ná mo ò ṣerú pátí ń bẹ̀ yẹn mọ́ but intan sọ ni pé ẹ gbé sínú ọpọlọ ẹ gbé sínú ọpọlọ pé kí lẹ́ ń bá ta lọ́lọ́run fà kí ló kàn rò pé o lè dìde ńjọ́ kan kó kàn rò pé ọmọ ọlọ́mọ kan sọ̀rọ̀ mídíà ó wá ń bú ẹ̀sìn rẹ àbò ń sọ̀rọ̀ tako ẹ̀sìn rẹ àbí ó ń sọ̀rọ̀ ẹ̀sìn rẹ bí ó ṣe tẹ́ ọlọ́run ó wá rò pé ó fẹ́ rọmọ lẹ́wọ̀n ṣé ìlú ibi táwa wáyìí kò sáwọn ẹlẹ́sìn rẹ ń bẹ tó o lè kún lọ́wọ́ pé ẹja ṣe nǹkan báyìí fọmọ yìí táyé pé wọ́n wá jókòó sínú ìlú rẹ nínú igbó tó jókòó sí ó wá ń tafà sínú mọ́lẹ̀ nígboro ń bì gbogbo àwọn ẹ̀sìn wọ̀ wọ́n á sọ pé kẹ́nìkan kó mọ́ bí ọ ta ló mú ọ tó fẹ́ bí ọ ta ló gangan ló mọ̀ níbi tí ilẹ̀ dé nílẹ̀ káàárọ̀ ojíire lónìí níbi wọn ti ń sọkọ tèmi wọn ò mọ sọkọ mi dáadáa bẹ́ẹ̀ ni bá bá ń sọkọ tiẹ̀ wọn ò mọ fìbàjẹ́ sọ ni tá a sọkọ ta lọ́hùn wọn ò mọ ròyìn mi dáadáa ni tí wọ́n máa ń dákọ̀ tiẹ̀ ń bẹ̀ wọ́n mọ̀ fìbàjẹ́ sọ̀rọ̀ rẹ ni nítorí pé kí ni ìwọ ṣe kí lẹ̀ ń ṣe ni pé kẹ́ ìwọ ọmọ kan ti ń da fún kẹ́ ìwọ ọmọ kan táyé ń fẹ́ kẹ́ ẹ̀ sì lára rẹ̀ kẹ́ ẹ̀ sì wà fẹ́ jù sẹ́wọ̀n ẹ̀ sí lára ọ̀kọ́ èèyàn pẹ́bẹ ẹ̀ tún fẹ́ tún sẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì lẹ́fẹ̀ẹ́ fi dógun lẹ̀ o mo fi ń pe àbá wa Emir Ìlọrin ẹ pe àwọn kinní yìí
ẹmọ kankan ni ó ní ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà sí náà tó súnmọ́ àlùjánnà Ìlọrin ni eléyìí tí ń yóò ní padà fún yín ó ti fẹ́ sọ ìlú Ìlọrin dìlú fìtínà fe kéde fa nìkan eléyìí fẹ́ sọ ìlú Ìlọrin dìlú fìtínà fe fìtínà gan ni o wọ́n nílùú Ọlọ́rin nílùú Ìlọrin ẹ̀sẹ̀ ìlú jàgídíjàgan eléyìí sì pèrè ara ẹ̀ ní Ìlọrin èsì ìbára Ìbàdàn fa jàgídíjàgan ó wá tún sọ pé ọwọ́ òfin wà gbé yàn láti Ìbàdàn yóò wà gbé lọ Ìlọrin nílùú tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ ìlú fìtínà fa eléyìí ti múlù yín súnmọ́ Jahannama o eléyìí fẹ́ sọ lù Ìlọrin di Jahannama ni mo fi ń pe gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ ọkọ̀ ìlú kí ní gbòógì kó mọ́ bàlú yín jẹ́ fún yín ṣùgbọ́n inú mi dùn sí bàbá wa Emir Ìlọrin lórí ìgbésẹ̀ tí wọ́n gbé torí bàbá tó wá ń jọ́ sí ń play video bàbá wọn tí bàbá wọn sọ wípé òun wá sojú òun ni olóyè Emir Ìlọrin pé òun wá sojú Emir Ìlọrin. àwọn bàbá tẹ rí yìí àwọn aṣojú bàbá wa Emir ọba ìlú Ìlọrin. ìmọ̀ ní Sẹ́ríkí Yákì ọba Ìlọrin. bàbá tó wà ní tó lò wá sojú Emir Ìlọrin wípé ta lọ́lọ́run sọ wípé àwọn fẹ́ wá gbadé lórí Emir Ìlọrin pé àwọn ń gbadé bọ̀ bàbá ń para jáde ó jẹ́ kí gbogbo ayé ó mọ̀ pé Emir Ìlọrin kọ́ lórí àwọn wípé àdàjẹ́ ẹsẹ́ làwọn ń jẹ́ ẹjá jáde lọ gbọ́ bàbá náà mo sọ èyí mo fi gbósùbàdàn fún gbogbo ẹ̀yin tí ẹ wà lágbègbè Emir Ìlọrin then mo sì sọ láti fi pọ́n bàbá Emir Ìlọrin dé ẹ̀mí yóò gùn ẹjá sáré gbọ́jọ́ tí bàbá mi wí pé wọ́n ti yọ ti Emir Ìlọrin kúrò ń bẹ̀ àwọn bàbá wa àwọn ni wọ́n bí wa àwọn lórí tábò òrí ká máa sọ̀rọ̀ ká máa mú Emir Ìlọrin wọlé láti máa sọ̀rọ̀ sọ̀lúbàdàn ká máa gbá àwọn bàbá ara wa síta ẹjọ́ irú ọmọ wo la fẹ́ yà ọ̀rọ̀ táwa fi ní bára wa fà táwa gbá àwọn táwa sí máa bàbá wa wọlé sẹ́yìn pé ayé òní pè wá lọ́mọ ọkọ mọ́ ọmọ àlè ń mọ̀ pé wá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ súnmọ́ Emir Ìlọrin ojú òní tì yín ẹ jáde gbọ́n tí bàbá náà wí kí n tó mọ́ lọ. Dr. Abdulshareef Sẹ́ríkí Yákì ọba Ìlọrin kò túmọ̀ sí pé ọba Ìlọrin náà wá ń ṣẹ́ pé ká wá sí kóòtù gẹ́gẹ́ báwọn dèdèrè tí ń rò kí pé ọba ní ń da ìlú rú. ẹ gbọ́ ó lóun Sẹ́ríkí Yákì ọba Ìlọrin ó ní kó túmọ̀ sí pé ọba Ìlọrin láwọn ń ṣẹ́ ẹ mọ̀ mú ti tàwọn bàbá wọn mọ́ èèyàn àpẹẹlẹ àwọn bàbá wọn ẹ mọ̀ mú ti wọn mọ́ ibi ẹja gbọ́dọ̀ rẹ lọ ẹja gbọ́dọ̀. ọba ọgbọ́n kankan àwọn tá à ń jẹ́ ń díje ìlú à ń dìfẹ́ǹdì glory Islam wa kábùkù ọmọ kan ìṣẹ́ wa torí àwọn ọmọ wa lọ́la. ẹnu tó ń dùn mí jù ni pé gọ́ọ̀mẹ̀ntì kan wo. ó lọ́ọ́ bá àwòrán àwọn ń ṣẹ́ ó láwọn táwọn jẹ́ ń ìlú làwọn dìfẹ́ǹdì glory Islam property ta ni Islam tèmi ti ṣe rí tí mo trash into being tí mo ṣe rí tí mo sọnù táìpẹ́ àwọn èèyàn sì pọ̀ ń bàdàn tèmi ń gbé táwọn náà ń ṣe tí mo torí ẹ̀ bá mi fa wàhálà tí wọ́n wá gbèrú bíi Wyclef tí wọ́n bá torí ẹ̀ bá yẹn fa wàhálà Islam property ta ni ṣé Islam property bàbá rẹ ni àbí ṣé Islam jẹ́ property Ìlọrin ni àbí Islam property Saudi táìpẹ́ àwọn Saudi yà àwọn Arabians lónìí Islam jẹ́ káwọn Saudi wá jà fún ẹ̀sìn wọn kò kì í ṣe ẹ̀sìn bàbá rẹ ìwọ náà wá ṣe ni ó lè ṣe Islam kó o lóò ṣe mọ́ kò kì í ṣẹgbẹ́ òkùnkùn apẹ́gbẹ́ òkùnkùn ni bí àwọn ẹgbẹ́ ẹyẹ eku ẹyẹ ti Ìlọrin ó lè peku tìbàdàn pé yá ẹlẹ́bàá discipline ọmọ yẹn bọ̀ kì í ṣe ẹgbẹ́ òkùnkùn èmi ti ṣe rí mo ní mi ò ṣe mọ́ Malik Musa ó ṣe rí olówó ṣe mọ́ bàbá ètò láyé ó ṣe rí olówó ṣe mọ́ ms bàbá ó ṣe rí olówó ṣe mọ́ ìwọ lè ṣe ó lè ṣe Islam kó lóò ṣe mọ́ ó lè ṣe ẹ̀sìn mí kankan lóò ṣe mọ́ so kò kí sí property ẹ ó rí sọ pé ó wá defend Islam kéde àbí kó wá mọ mú Islam ọ̀rọ̀ pé fẹ́ẹ́ defend Islam kó wá mọ mú lù mọ́ ìlú Ìlọrin dá dúró Islam dá dúró gbogbo dá dúró Islam dá dúró ìlú Ìlọrin tó sọ Kristẹni wà ń bẹ so sọ pé wá sọ ní dá sọ pé mo wá defend Islam Saudi mo sọ pé mo mọ ọ̀rọ̀ ìlú Ìlọrin dá dúró Islam dá dúró ni
Ìlọrin gbogbo Ìlọrin ó lè decide pé àwọn practice Islam mọ́ ṣé ayé ó parẹ́ ni ẹ̀jìn gbọ́dọ̀ yẹn síwájú. akitì ló lè jà ìjà ló lè jà wọn wẹ ni ó lè jà nínú òfin wà tó tako kéèyàn sọ̀rọ̀ tó lè dá a lẹ́bi tó lè mú jìyà níwájú ìjọba gbogbo tó bá lè mú ẹ fi wá yẹ kí ìjọba ó look into kí wọn wò owó. ṣé a bá gbọ́ tí bàbá yìí wí ó lóun pa àkíyèsí ìjọba wípé kí wọ́n dá sí wípé kó mọ́ lọ di ogun wípé kó mọ́ lọ di lákìtì lórí ìjà ló lè jà. Kí lẹ fẹ́ kí ìjọba ó dá sí? Ẹ̀yin fẹ́ dá wàhálà lẹ̀ kí ìjọba wa parí ẹ̀ ìtẹ̀ ń pè ìjọba sínú. Ọmọ kan jókòó sí Ìbàdàn ó lọ síwájú Ògún ó pe Ògún wákíbádú ó lọ wájú Ifá mo pe Ifá wákíbádú Ifá àwọn kìnìún tóbi mo sì bọ́ wọn nílànà báyìí náà ṣe sọ pé wà ní òtún wa méjì wípé a lè bọ́ wọn bẹ́ẹ̀ mo sì bọ́ wọn. wọ́n wá dúró sílùú kan wọ́n wá ń lọ kóòtù wípé ẹ fẹ́ pọ̀ ọmọ òun lẹ́jọ́. ẹjọ́ ṣé ọmọ tó dúró nù ilé rẹ̀ tí ń ṣe ẹ̀sìn rẹ̀ tàdé ní freedom of religion, freedom of expression, freedom to life, freedom of association, freedom of speech tó wà ní òfin tí mo dẹ̀ practice liberty to gbogbo tí mo sọ yìí tí mo ń practice ẹ̀ tí wọ́n wá jókòó síbì kan tó wá ń gbẹ́jọ́ lọ ilé ẹjọ́ tẹ́ ẹ wá sọ pé yẹn kún ó lọ mọ́ gbé mi wá níbi tèmi jókòó sí in my comfort zone in my comfort room. Ṣé èmi yẹn ni mò ń dá wàhálà lẹ̀ ni àbẹ́yìn tẹ́ ẹ ní kó lọ́mọ gbọ́mọ lọ́mọ tó wà nílé rẹ̀ wá tẹ́ wá ń pèjọba sí dájúdájú ẹ̀yin lẹ dá wàhálà lẹ̀ lẹ́fẹ́ kíjọba ó yẹjú. tẹ́ a ti sọ nígbà tí a ti fà bẹ́ẹ̀ ti fẹ́ fà á tẹ́ ẹ ló gba àwọn tẹ́ fẹ́ lò alágbára tẹ́ fẹ́ lò tó di sọ ata yẹn ṣé gbogbo tẹ́ǹsì fà yìí yóò padà di sọ ata yẹn ni nígbà bá di sọ ata yẹn tó bá di pé tó bá di pé wá di pé ọ̀dọ́ tí wá di pọ́nrọ̀ pé ó mẹ́mìí lọ tó di sọ ata yẹn tí ìjọba wa dá sí i ẹ wà sẹ́sẹ̀ pé ẹ̀yìn ti sọ fún ìjọba kó dá sí o ṣùgbọ́n ta ló bẹ̀rẹ̀ wàhálà ta ló dá yẹpọ̀nyẹn nílẹ̀ ntẹ́ bá sọ ẹ máa ro ntẹ́ bá sì ṣe ń ṣe ẹ máa ro ẹ rò lẹ́ẹ̀mejì torí pé tòní òjò tàná òjò tòní o ntẹ́ ẹ̀sẹ̀ lánàá tó fi gbá yìí pé ìbá dẹ̀wò lónìí ìyẹn lè tẹ́bọ̀ o bẹ́ẹ̀ mi èèyàn bá bọ́ sí. kì í ṣe pé wọ́n máa wo gbà mùsùlùmí pẹ̀lú àwọn ẹlẹ́bọ wọ́n jọ ń fa wàhálà wọ́n bá délẹ̀ tán ìjọba gan dààmú yóò wù mí kíjọba ó wà nǹkan kan ṣe lórí àwọn tí ń kan sọ tó wọn mo wà ní Scotland níjọ́ kan nílùú èbó ẹnìkan wá ń fi ọwọ́ ẹ̀ wọ́n wá fi gbáyàn ní ẹ̀kẹ́ báyìí wọ́n wá ní o ti dáràn ní fundamental right ó ló ti kọjá fundamental right yẹ níbo ti fọwọ́ rẹ gbà mí o níyàbá ti kọjá fundamental right rẹ ó yẹ kó ní ìbáwí kan. ṣé ẹ gbọ́ ṣé kí àbá bàbá yìí tiẹ̀ dọ́lé òbòrí ṣé kí àbá tó kú mọ̀ pé àmọ̀dánù mọ̀ lọ yìí ṣé pẹ́ tiẹ̀ dé Scotland rí lẹ́sìn ronú báyìí lẹ́yìn ronú bí ayán ẹni nígbà tí à ń Scotland ẹnìkan fọwọ́ gbẹ́ nìkan ẹni àti pọ́sí kọ́dà fundamental right tiẹ̀ ṣùgbọ́n yìí ò rí bí ẹni pẹ́yìn ti kọ́dà fundamental right yín kẹ́ ẹ jókòó sílùú yín kẹ́ ẹ mọ wọ́yàn kọ́ ẹ mọ wọ́ ọmọ kan tí ó sẹ̀yìn lọ ilé ẹjọ́ ọmọ kan tí ò kọ́dà fundamental right tiẹ̀ tó wà nílé rẹ̀ tí ń ṣe ìṣẹ̀sí rẹ̀ bó ṣe rọ̀ lọ́rùn tí ni wọ́n á bí ẹ̀yin ní ibi tẹ́yìn wà tẹ́ wá wọ́n ọmọ lọ ilé ẹjọ́ ẹ̀yin ò rí bí ẹni pẹ́yìn kọ́dà fundamental right yín nínú ẹ̀yin àti ta Ọlọ́run ta ló kọjá fundamental right tiẹ̀ ntí bẹ́ẹ̀ yín inú tẹ́yìn fẹ́ bínú kúlé lórí àwọn èèyàn lájọ wà Ìbàdàn mùsùlùmí àjọ wà Ìbàdàn ni àwọn òbínú kúlé lórí kò bí àwọn nú ẹ̀yin tí bù ò pa wá pọ̀ tọ́ba ò pa wá pọ̀ tí kò sí ìyẹn kan tó pa wá pọ̀ gbèdé tájọ́ sọ èdè tájọ́ sọ ní ìkan ló pa wá pọ̀ ẹ̀yin wá ń bínú. òfin gan tó pa wá pọ̀. òfin ò pa wá pọ̀ penal code rẹ̀ lò criminal code làwa ló ń bì òfin ká jíyàn gbé ká gbé lápáyà ká lẹ́yìn lò òfin ká lọ ilé ẹjọ́ ká lọ tẹnuwọ́ làwa ló ń bì. gbogbo àwọn tí wọ́n bá ń sọ̀rọ̀ tó lè mú provocative wá ó yẹ kí ìjọba look into ẹ wo security ta ní Nàìjíríà tí wọ́n rí ní àbí wọ́n
wọ́n fẹ́ kí ilé ọmọ jóná kẹ́mi ọmọ sùn. wọ́n ti lẹ́sẹ̀ wá dá sí. èmi tí mò ń sọ̀rọ̀ yìí èmi ni alága gbogbo Jama'atu Nasir Islam Ìlọrin Emirate. ọ̀rọ̀ tó kàn mí ni kì í ṣe pé wọ́n invite mi wá tí wọ́n béèrè lọ́dọ̀ mi pé kí ni ń ṣẹlẹ̀ nípa ẹ̀sìn nílùú yìí. láfi pé igi gbogbo mẹ́gun lójú àtòkèrè láti kílù sí ẹ̀ kí ọlọ́run ṣàkóso àmọ́ sí ná ọ̀rọ̀ ń bẹ kì í yá ẹnu tẹ́ ẹ bọ́ nísìnyí. ó kọ́ yín lẹ́ka sí. Dr. Abu Sherif. ṣe gbọ́ ó lọ́rọ̀ ń bẹ ọ̀rọ̀ ìyá gbogbo tó wá ń bẹnu yọ jẹrà mọ́ yín nú ó ní gbogbo mọ́gun lójú àtòkèrè láti wò igi wo ló fẹ́ fọ yín lójú dànù tẹ́ ń wò látòkèrè ẹni ẹ̀yin lè kinní kan fún gbogbo Ìlọrin Emirate ṣé mo dé lọ mi Emirate yín wá sí ìṣẹ̀ṣe mi ni láti ìgbà tí kéèsì ìjọsí ti dọ ẹ ṣe dámọ̀dé lọrin wá sí ìṣẹ̀ṣe ààbò náà sì dé lọrin aláàfin wa sọdún ìṣẹ̀ṣe lọrin ẹni àmọ́ wà a sì wá lọrin àwọ̀ Emirate yín àpolówó ìṣẹ̀ṣe débẹ̀ ó ṣe adìpẹ́yìn lẹ́tọ̀ọ́ àmọ́ tàbá sí wa ń bàdàn. ìtẹ́ ẹ fẹ́ dálẹ̀ yìí ìtagbára yóò ká ni ìtẹ́ mi yóò ní gbé gbogbo ẹni olùfẹ́ wo tẹ́ fi wò ní fún ìtẹ́ gbogbo wò nídìí bó kò wá fún alábòlé ni mo sólè mo dánu dúró kọ́ọ̀rọ̀ mi mọ̀ pọ̀ mo sólè mo dánu dúró iléeṣẹ́ Renix àwọn ló pe oògùn bílẹ̀ tó ń sọ di tèbó tí ó gba àwọn èèyàn tí wọ́n sì ń lò fún tọ́mi kojú àìlera lónírúurú fún wọn náà tí wọn náà wá nífẹ̀ẹ́ sí oògùn bílẹ̀ tàbí tèbí àti gbòsí láti ṣe Renix nọ́mbà tó kúrò sí ni olúwa lórí fọ́nà yín ó jẹ́ fún òwò nífẹ̀ẹ́ jẹ́ gbòógì mo tọ́ ẹ làbọ̀ orí ẹ̀ làbọ̀ ìbọ̀ iṣẹ́.